Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV was Swoby. Àwọn tí ń pọ̀ fúrúdù rẹ̀ bẹ́ẹ̀ tó gbogbo wọn láti kátólíkì ayé àkàtà fẹ́ ké láti wá ṣàdúrà fúnra wọn. Ṣé kò sí ohun tí ọ̀nàrẹ́bù Abdul-Lateef Fẹ́mi Adébáyọ̀ ẹ̀ka wá sí máa gbé káwá sùn nílé àlùkùránì náà. Ẹ má bínú. Gbogbo ilé ọlọ́run ó bọ̀ lálùbáríkà. Àmín. Ọlọ́run bá wa kẹ́ Sheikh Tajul Adabi. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa Alhaji àgbà. Ọlọ́run bá wa kẹ́ oníwàásí àgbáyé. Ọlọ́run bá wa kẹ́ bàbá Lágége. Bá a ti kàwé ni àwọn tí ń jẹ́ lọ́rin tí wọ́n ti ń borí kalẹ̀ fún lọ́rin gángan o. Alálẹ́bí bí wàlí yìí lọ ìzìlì wọ́tàdí. Ó rí ó kú bàbá Lákàjì. Fọlá gàtà tó la ádàbí. Ó kú ní àrùn. Wọ́n wà má sí dàrú náà. Bàbá kàṣà èèfù kàmáàlì dì ní zìmàládì. Ó lé ọ̀rọ̀ akéwú kọ́dájú kọ bí adé akọ. Lọ́sẹ̀ àwọn abẹ́ sòṣèlú kọ́dájú kọ ilé àwọn Sàràkí. Wọ́n ṣe ìkùzẹ́yìn لدين الله جامعنا أذاك مرشدنا المهدي أبي المجد والشيخ آدم عبد الله ذي القلم والشيخ آدم عبد الله ذي القلم. Ìjọ táwọn ẹ ti dé ní ọwọ́ lórí lẹ́ẹ̀mejì ẹlẹ́ẹ̀kejì ní. Èyí ló pẹ́rù fẹ́ tó di àtúntò lọ́la lọ Ọ̀yọ́ là lọ lọ́dọ̀ Aláàfin fẹ́ràn tó ti kú ara lọ. Wọ́n sáré. Abdulrahim. Oh, afáàmì rẹ̀. Fa inna Allah yarhamu. Ibi òde ni ẹni bá bá wà lìjẹ́ náà kúrẹ́ áárí. Fa inna Allah yarhamu. Ọlọ́mọ balẹ̀ oníwàásí àgbáyé jẹ́. Wa walidayhi bijahi Mustafa al-Mahdi. Ọlọ́run ti ṣe. Mustafa al-Mahdi. Ọ̀sán fẹ́mi tá a wá yìí máa máa fi kéwú dára ní ìlú ni ó tó bẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Nígbà Fẹ́mi Adébáyọ̀ ọkọ̀ àwa lè mọ̀. Ó ní ẹ̀dí ara tí ẹ̀gẹ́ ló ní wọ́n wá fi kan àwa. Hasan Hussein rẹ̀ ó ní wọ́n wá sọ fún wa pé kéwú bẹ́ẹ̀ lé àwọn o. Káwọn tábà wí ní. Èyí tó kọ́kọ́ fẹ́ ké. Ọwọ́ abẹ́rẹ́ Alhamdulillahi alladhi anzala ala abdihi sọ́dọ̀ tó lọ òun ké yìí o tí ẹ̀ tó lọ sọ fún wa pé gbogbo dábàá ké ní ìlú ní kápá arábà lè máa ké ni. Ọ̀gá mélòó ọlọ́run ló mọ tó ṣe fọ́nà dé. Ọyá tó àyà
àbádùá bàbá àbí táwọn bí o tẹ́ bóyá o ṣe o fẹ́ nìkan tí kò jẹ́ ẹ̀dá kóore òun wá bẹ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ yìí ọ̀yà yẹlẹ́ púpọ̀. ó rí pé tó mo pè ọ́ dáhùn sọ̀rọ̀ pé ọ̀gá bí táwọn ẹbí bẹ̀rẹ̀. ẹ̀yin Gbàgádà inú àwọn àrà tẹ́ ẹ ní ọ̀kan lọ̀gá bẹ́ẹ̀ ọlọ́run tó wá bẹ́ẹ̀ sọ fún yín pé òun fẹ́ràn yín púpọ̀ lágbo ní ẹ̀yin Gbàgádà ọmọ tó wá ń jẹ́ àrà ọmọ kan tó ń jẹ́ àrà ọmọ kan tó ń jẹ́ àrà ọmọ kan tó ń jẹ́ àrà lára àwọn ìwọ́de kan tó yìí. máa dúpẹ́ lọ́dọ̀ lọ. gbogbo ìyẹ̀kọ́ náà bí sí bẹ́ẹ̀. àwọn méjì ẹ̀rọ bá ní Muhammad ọ̀gá bẹ́ẹ̀. sallallahu alaihi wasallam. ọ̀gá bẹ́ẹ̀ àwọn ànábì yìí fojú ara rẹ̀ ní sàárè mẹ́fà. ọwọ́ akẹ́yọ̀ kan péré ẹ̀yọ̀ kan jẹ́ wàá kú obìnrin ni Fatima. nígbà ànábì wa múra tí ó kú láyé ànábì ń sọ̀rọ̀ ńlẹ̀ẹ́lẹ̀ wọ ọ̀gbọ́n mọ́ àwọn ìyàwó rẹ̀ tẹ́tí sí ọ̀gbọ́n tí wí Fatima ni ẹ̀kú ọmọ rẹ̀ nù ọwọ́ tẹ́tí sí láyé ọwọ́ àrùn dìde nílẹ̀ àwọn ìyàwó bàbá rẹ̀ wá bí èyí ṣe tó orújú dìde ó ní nǹkan jẹ́ orújú dìde ni pé ọ̀gá Bello àánú rẹ̀ ṣe púpọ̀ ìfọlọ́ pé jọ̀wọ́ kó dá ọ láre ó ti dá ọ láre kó má dá ọ láre délẹ̀. kọ̀wọ́pọ̀ tí wàá méjì kó káwọn ọmọ máa ta ara ẹ báyìí kọ́ ọmọ máa dára báyìí kọ̀wọ́pọ̀ ó ní tọ́jú ẹ̀rọ ojú dìde bàbá mi ní òní pẹ́ tó tu wá bá mi ó ní tó jẹ́ kó wò ó inú òun òdìdí òun ló ní òun òun òdì. ìgbà ọ̀yà tó súnmọ́ wà bẹ́ẹ̀ ànábì tó wá sọ fún pé tó bá ti dú àlìkìyàmà ìwọ Fátímà ìwọ náà máa jẹ́ sayyidatu nisa'il alamin. Allahu akbar. gbogbo obìnrin tó wáyé ìwọ ló lè di ìwọ ló jẹ lérí Fátímà wá rẹ̀ ló dìde tẹ̀gbẹ́nu rẹ̀ dùn kí ló dé ẹ̀rí ló ní dìde wọ́n tó bí obìnrin tán ọlọ́sibítù ìyàwó rẹ̀ bímọ wọ́n wá ní congratulations sir ntọ́kọ̀kọ̀ kò tẹ̀ kọ́kọ́ pé ẹ̀sìn ọkọ̀ súnmọ́ ọkùnrin àgbọ̀gbẹ̀ dókítà ní obìnrin ni wọ́n bí ó lè fún àìrò tóbi yàrá ẹ̀rín rẹ̀ wá kúrò ní ẹ̀sìn ọkùnrin ní wá ẹni èmi ọlọ́ọ̀bá ni kọ́ máa bí ọkùnrin mo ní òfin ti ẹ̀jọ̀ àdébí Yakubu ni gbogbo ọmọ méjèèjì látà àdébí Yakubu bí ọ̀gá Bello kò sóbìnrin nínú ọkùnrin gbogbo wọn. ìdáná sọ́tò ṣọ́ọ́lì. ètò yìí ọ̀gá Bello lọ bẹ́ẹ̀ wí. mẹ́wẹ̀ẹ́ bìdá yàtì ha. ìdáyẹ̀ lọ́dún yìí rí mímí dáyẹ̀ dá. ìdáná sọ́tò ṣọ́ọ́lì mímí dáyàtì ha. إلى نهايتها الحمد لله إلى نهايتها الحمد لله. ìdá gbọ́ ọ̀gá Bello ṣòro ni. ebe yẹ ọmọ rẹ̀ bí mẹ́ta sẹ́wọ̀n wọ́n wá lọ wọ nígbà tí ẹ̀ ń lọ wọ ẹ̀mí ní ọsibítù. ẹ̀ẹ́dẹ̀gẹ̀dá tó wọ́n wá mú olùsí ọwọ́ akọ̀wọ́ bàbá ẹ̀ ń bá wọn kó kẹ́ni sí lọ́wọ́ tọ́wọ́ alájẹ ma sunkún o ní ìjọba mẹ́rin lọ ẹ ló ma bú ọwọ́ ajá bọ́ọ̀lì. ولا أزال أكون كل حين على ọ̀gá Bello ló ní tó ń wí o. ما كنت تفعل به الحمد لله. ẹ̀wù rẹ̀ ما كنت تفعل به الحمد لله. ọmọ ń dára bàbá rẹ̀ ti bẹ̀rẹ̀. ولا لفعلك iṣẹ́ rẹ̀ gbọ́. للإنسان من سبب. ọ̀gá Bello
ọpẹ́ ni ọmọ ẹdún. يقول منك جزاء الحمد لله. báwo ni wọ́n wá tẹ̀lé ọ ìwọ dàbí pé ọ̀rẹ́ tẹ̀lé ọ̀rẹ́. يقول منك جزاء الحمد لله. ẹ̀yìn báwo ẹ bá tẹ̀lé jọ mi bí sẹ́mi bá tẹ̀lé ìyá rẹ̀ fi àbúrò tẹ̀lé gbà. orí ọlọ́run ni. توفق من تشاء خيرا بلا طلب la ilaha illallah. من غير حب له والفضل لله. èyí bọ̀ adékọ̀ bí mo lọ fẹ́ yà sí. فلا توفق شرا من أردت به من غير بغض له والعدل لله. ọgbọ́. العدل والفضل منك الفعل يقترن adékọ̀ bí. لكي نكون لك الحمد لله. ẹlẹ́fẹ̀ẹ́ wíwẹ̀. لكي نكون لك الحمد لله. ọ̀gá mélòó. ọlọ́run wọlé àtòkò ètò kẹ́ni. èkó lè yẹn lọ láàrẹ̀ ẹni tí ó gbà wẹ̀ èkó ni. ó dúró tì mí èyí kó sì máa rùn lára ẹ̀. èkó nù ni. àwọn bí adúró yìí hápà. wọ́n rà àwọn wọ̀nyí. kò sí ńlọrin mi kò sí ìjọba rẹ̀. ọlọ́run wọlé àgbègbè tó ṣe abẹ́lé yọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yọ̀ náà rẹ̀. èyí tí ì sọ. ọlọ́run wọlé àgbègbè sọ tẹ́ wàá ṣe abẹ́lé yẹn. ẹ̀ ń kẹ́yọ̀ kan tó kù ní wọ́n tọrọ fún ọ ní pé dàpọ̀ ọlọ́mọ. wọ́n jẹ́ ọ̀rẹ́ padà sí i. wọ́n á gbé káyé yọ̀ da ni alájẹ ẹlẹ́gẹ́ ayé ọ̀gá bí o ti da. ولا لفعلك ẹ̀ ń pọ̀ ẹ̀ ń pọ̀. للإنسان من سبب wọ́n ti mi ti gbìdì wá sí bẹ̀rẹ̀ àdéhùn. يكون منك جزاء الحمد لله. يكون منك جزاء الحمد لله. orí ni bàbá kò lọ́yọ̀ àdúrà lè gàrọ̀rà ó lè kó. aláwa ọba bàbá sí mo tán àdúrà lọ́dọ̀ àwọn ẹmu sí lóṣòdì ohun náà yìí náà ní í sí lò. ولا يفرق الإنسان من سبب يكون منك جزاء الحمد لله. يكون منك جزاء الحمد لله. ẹ kúrò mẹ. حمدا لرب السماء. ẹ àbá wa sọ kankan fi kí ọmọ yìí ní wọlé. لرب السماء. àkókò lọ́wọ́ bẹ́ẹ̀ yà. سبحانه وتعالى أما الورى في الديان. هو الإله الوحيد في الأرض أو في السماء. bẹ́ẹ̀ni. هو الملك الوحيد في الأرض أو في السماء. wá ní súnmọ́ mi ní ìlú ẹ̀. súnmọ́ mi. wá dúró láwọn kura ìdè yìí o wá di àwọn àlẹ́ láwọn. dúró ẹ̀ ètò wọ̀nyẹn máa wá dúró. حمدا لرب السماء. شكرا لرب الزمان. ọlọ́run sọ àwọn etí ìgbò. حمدا لرب السماء. شكرا لرب الزمان. ọ̀gá mélòó ló bá dúró wò. سبحانه وتعالى ọba tí ò sí wú ẹ̀ kò sí ẹ̀yà tí ò sí wú ẹ̀. عما الورى بالديان. هو الإله الوحيد ẹ bá gbọ́ nǹkan. في الأرض أو في السماء. sọ̀gbọ́n bí ó wà ní. ليست له من نصاهر. nígbà bá ṣe ń lórí ìdájọ́ bí wa irọ́ ni ó bí ó. ليست له من نصاهر. nígbà bá ṣe ń ṣèjì ìdálọ́lẹ́ ń pè ìwà ọ̀gbá wọ́n pè é yẹ. ليست له من نصاهر. ọ̀gá tí wàá ní ọ́fíìsì yẹn ilé rẹ̀ di wá nígbà bá ṣe àṣegbè ìwà láyé òṣèlú. ليست له من نصاهر. alẹ́ kan bí jẹ́ sí tó dá. ليست له من نصاهر في ظاهر أو خفاء. ليست له من بداية. ọ̀dà. لا يسأل
يوصفا بابتدائي ìjọba bí wọ́n. ليست له بالنهاية ليست له بالنهاية لا ينتهى بانتهائه ليست له من بلاء káwọn àlìmí fásidé ọ̀làdí. ليست له من بداية ọ̀nà àbọ̀tẹ́ ti sí ọ. لا يوصفا بالنهاية لا يوصفا بابتدائه àdètúmọ̀. ليست له بالنهاية díẹ̀ sàdó ọ̀gá méjì. ليست له بانتهائه alájí àgbàdo ọ̀dọ́. ليست له ببنات alájí àgbà. àwọn èèyàn ńláńlá wọ́n jẹ́ ọ̀nàrúgbó Abdul-Lateef Fẹ́mi Adébáyọ̀ wọ́n bẹ̀ ń jòkó ọbẹ̀ ìlàtọ̀tọ̀ alájí wa Kọ́lájí Abdullahi èyí lórí gbogbo ẹ̀yìn èèyàn láwọn bẹ̀ ń jòkó ẹ̀dá kọjá ọ̀rọ̀ akíní báyìí ọlọ́ọ̀kọ́ wọlé abẹ́ abẹ̀rẹ̀ náà lẹ́sìn wọlé ọlọ́ọ̀ni fẹsẹ̀ yẹn ọ̀dà ẹ ti nájà fún wa nílùú yìí ọlọ́run wa tó ní kẹ́ ẹ rí ibi dé sí ọba yẹn gbẹ́rẹ́ lọ́dọ̀. الحمد لله ìtọ́wọ́ tó kù tẹ́ ẹ bá tó ń fẹ́ ọlọ́run ó ṣe fún un. آمين ọlá abẹ́ ẹ̀ dá jẹ nígbà tẹ́ ń bẹ̀bẹ̀ آمين ọlọ́run sànù yìí. آمين àbá wa Fẹ́mi Adébáyọ̀ ó ní sékéyàn náwó sóníkó wọ́n tán kéèyàn náwó ó ní sóníkó yàrá sówó rà kéèyàn náwó ìdólógbó wọ́n tán àkọ́kọ́ nù ó ti dọ̀rọ̀ adáhùn ẹ̀ ó tún wá ní ẹlẹ́ẹ̀kejì kílẹ̀ san ẹni tí ń náwó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ó ní torí kílà tó náwó ẹ̀yọ́ tọ́pìkì nù ìwọ́n gbọ́. اللهم ائتنا من الخير ìwọ lọ́wọ́ àbíọ́ lára ọ̀dá rẹ̀ yìí dàpọ̀ fún wa nínú orí tí bẹ́ẹ̀ lọ́dọ̀ rí ọlọ́run. فوق ما نرجو bàbá ìmọ̀mù gbogbo wa ni ọlọ́jà rí wípé ẹ̀rí tá a gbé wájú nílẹ̀ gbọ́ ni. ọlọ́run kò wá lóore nínú àwọn orí tí bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́ wá ta iyọ̀ táwa ara kà lọ. اسمع كلامي gbogbo ẹni wá bí ẹ̀dàgbẹ̀ farabalẹ̀ gbọ́ọ̀rọ̀. اسمع كلامي يا ابن بلو orin yàyà ní isma kalami yabuna ballo máa bọ̀rọ̀ mi ìwọ máa ballo ìwọ máa bẹ́ẹ̀lò. البخيل عدو الناس ẹni olówó tí ọ̀nà ọ̀tá àwọn èèyàn ni. وبعيد من الله تعالى ẹni olówó tí ọ̀nà yóò sì jìnnà sọ́nà ọlọ́run kó gbòòrò ìjìnnà sí. وبعيد من الجنة ẹni olówó tí ọ̀nà tí ò fi sàánú bọ́lá máa gbére ìjìnnà sí ọlọ́run tó wá gbé ìjìnnà sí àlùjánnà kò ní kó wá àlùjánnà bèlè yọ̀wọ̀. انفق المال لأن المال máa náwó ọba ní. لا máa ná owó tó ọba ní torí pé owó لا يقص بإنفاقه kọ́ máa náwó tó ọba ní gbogbo ọ̀tán kọ́ ṣàánú gbogbo ọ̀tán kọ́ rẹ̀ lọ́wọ́ gbogbo ọ̀tán ẹni ìyá jẹ́ gbogbo ẹ̀yàrá rẹ̀ pẹ̀lú owó tó ní gbogbo ọ̀tán. هذا ليس قولي èyí tí wọ́n sọ lọ́dọ̀ ọ̀dọ́rẹ́ Abdul-Lateef Fẹ́mi Adébáyọ̀ yìí ní bàkátà yìí kí wọ́n ṣe bọ́ọ̀lù tèmi Buhari Musa lè wá. بل قول الرسول ọ̀rọ̀ òṣìṣẹ́ ńlá Muhammad ni. روى أبو هريرة àdébí ẹ̀sìn òkú ẹ̀ fẹ́lẹ́ kí wọ́n. Abu Hurairah عن النبي قال òun lọ́gbà wa ọ̀là ìdẹ́bí sọ báyìí. ما نقص مال من صدقة قط àkóní mẹ́rin àgbàsà máa ní owó
lè dínkù ọba ṣe pé sàárà ló pé ṣe kọ́ wá rò pé pèsè ṣe sàárà yìí owó yìí ó dínkù sàárà ò pé kówó dínkù. ولا عفا رجل عن مظلمة wọ́lá àfà rọ́jùlú náà mùsùlùmí kéèyàn sì wá wọ ẹgbẹ́ ẹgbẹ́jà sàbòsí mi ọwá bójú kó ọwá rí ọwá kí o gbé àbòsí kó ṣe fún ọ gbé mi gbogbo rẹ̀ wà sàráwà lé orí òkè tiẹ̀ ẹ̀wọ̀n náà. إلا زاده الله بعزة. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.